Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wà. Olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹjọ́. Olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹjọ́. Bóyá ẹ fara yín mọ́ra o. Ẹ fara yín mọ́ra o. Ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀. Ẹ fara yín mọ́ra o. Bóyá dáńsàwé yára sọ̀rọ̀ ọkọ ìyàwó. Ọ̀yà rẹ̀ mọ́ra o. Ọmọ jẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ó sọ wípé òrèké lẹ́wà ọmọ bèbí. Amen. Pastor, I want you to sit down. Everywhere does the drink. We are first When the night I gay, I left sunshine blazing on the mountain top. I took a trip on the ceiling. When I reach Jamaica, I'll make a stop. But I'm going to sail, I'm on my way. Won't be back for many a days. My heart is down, my head is turning around. Out to see a little girl in Kingston Town. Ẹ kúrò níbẹ̀, ẹ jẹ́ kí gbogbo ẹbí máa rí wọn o. Ẹ̀yin náà ẹ máa wòran láti iwájú ńgbà yẹn. Àkúrò ńgbà yẹn báwo òbí láti yàn kí wọ́n bọ́ tẹ̀yìn àgbo ni. Ọkọlọkọ rẹ, ọkọlọkọ rẹ o, ọkọ rẹ máa ṣọkọ oníyàwó. Ọkọlọkọ rẹ, ọkọ rẹ máa ṣọkọ oníyàwó. Ọkọlọkọ rẹ, ọkọlọkọ rẹ o, ọkọ rẹ máa ṣọkọ oníyàwó. Ọkọlọkọ rẹ, ọkọ rẹ máa ṣọkọ olóṣù. Ọkọlọkọ rẹ. Bóyá gbowó lọ́wọ́ dádì. Pastor, ẹ bá mi kó fún ẹjọ́ làkáǹtì yẹn ní ẹgbẹ́ lọ́wọ́. Give her your ATM, let her be spending your money. I will shop your money, Chop your money, chop your money. I don't care, I don't care. Chop your money, chop your money. I don't care. God bless you. Oh yeah, sit down. Ẹ bá wọn park. Ẹ má jẹ́ ká di face náírà kẹ́nìbọ̀dì má tẹ̀ wọ́n. Wọ́n gbé ṣùwá ìṣọ̀mù mọ́. Ó wọnú ayé yìí kò tún sọ̀rọ̀ ìbànújẹ́ o. Oyin ni orúkọ Jésù oyin. Kí leléyìí o? Ẹja sàn, ẹja tútù, ṣọkọ yọkọtọ.
ẹ ò ní jẹun tí ó dáa kẹ lajú ní sílẹ̀ kẹ wá fi ṣàkúrọ̀ ṣàkọlẹ̀. wọ́n gbóríṣiríṣi èso wá. Can I have all the envelopes now? Owó bàbá gbọ́, owó lẹ́tà gbọ́. Kò dandan kó gbígbà tó bá yẹ bá dojú àgbo kẹ̀ tó ṣe. Mẹ́fà ló kó ẹgbàá lọ́wọ́ wọn wá. Mọ́mì nígbà táwọn ẹbí ń bọ̀ àti dádì, wọ́n mọ owó dáórì wá, wọ́n mọ owó ọmọlé wá, owó ìyàwó lé, ìyá gbọ́, bàbá gbọ́, tẹlifóònù, aeroplane wọn ló ń bọ̀, owó ọ̀kọlẹ̀kùn, owó ṣìgbá, owó ẹrù wọn ló ń bọ̀. Mẹ́fà lówó tí ẹ máa ṣe. God bless you. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alága àdúró. Ẹgbẹ́ lẹ́tà wà nígbà tí ẹ̀gbọ́n mi kàn fẹ́ kọ́kọ́ àtìyàwó jókòó. Tá a bá ti ka lẹ́tà yẹn, káàdìdè ká dúpẹ́ lọ́wọ́ ara wa. Àparí ètò yìí nìyẹn. God bless you. Lẹ́tà ayọ̀ tí à ń gbé lọ sí ìlú Iléṣà ní tá a kọ nítorí Pastor Princess yìí tí Pastor Success yìí tí à ń gbé lọ. Dádì àti mọ́mì àti gbogbo ilé pátápátá ẹ bá mi náwó ayọ̀ sí mọ́ ẹ sí lẹ́tà yìí. Ẹ wá sọ wípé èmi náà gbà lórí ọmọ mi ọkùnrin. Dádì àti mọ́mì ẹ mà sọ̀rọ̀. Ẹni pé èmi náà gbà lórí ọmọ mi obìnrin. Ẹni pé lọ́jọ́ ìkan àwọn ọmọ mi ò ní di ohun àwátì. Ẹ wá sọ pé ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe mi ṣe. Dádì àti mọ́mì ẹ̀jẹ̀ bá mi gbọ́wọ́ sórí yẹn lórí omi ò ní gbà bọ̀dẹ̀ lọ́jọ́ kan ẹ̀yà àwọn ọmọ mi. Ẹ wá fi ọwọ́ sí àyà yín. Ẹni pé ní ọjọ́ kan ẹ̀yà àwọn ọmọ mi. Hypertension tó máa ń mú mi lọ lójijì kò ní mú mi lọ. Ẹ wá bá mi fi ọwọ́ yẹn sí àpò yín kẹ́ fún mi lówó mọ́tò. Ní pápá mo ti lọ sí Iléṣà nìyẹn. Kẹ́ ẹ fún mi kẹ́ ẹ sọ wípé màá gbèsè ayọ̀ bọ̀. Dádì àti mọ́mì ẹ̀ àgbàtọ́ lè tiẹ̀ débi kankan. Kò dé yànnà pàdé àmọ́ máa fi ìfẹ́ ẹ̀gbà. Mò ń bọ̀ níbi bẹ̀rẹ̀. Tàwa máa sọ pé àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin o. Ọba má jẹ́ gbàwé ọ̀fọ̀ lórí wọn ilé wí. Àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé lọ́kùnrin lóbìnrin o. Ọba má jẹ́ gbàwé ọ̀fọ̀ lórí wọn. Ṣẹ́yìn náà fẹ́rù ẹ̀. Èmi náà fẹ́rù ẹ̀. Ṣẹ́yìn náà fẹ́rù ẹ̀. Káwé gèlè ayọ̀ lórí ọmọ. Kádé fìlà ayọ̀ lórí ọmọ. Ẹni fẹ́rù ẹ̀ kó wá náwó. Jésù Olúwa wa. Ẹ jọ̀ọ́ ẹ fún mi. Ní báyìí ni mo ti ń lọ yìí. Ẹ sọ wípé màá gbèsè ayọ̀ bọ̀. Ìlú Iléṣà mọ mi rè yìí o, èèyàn mi ó yá o, ó yá o, nílé bàbá ìyàwó. Mo dúró mo ríre, mo bẹ̀rẹ̀ mo ríre. Mo dúró mo ríre, mo bẹ̀rẹ̀ mo ríre. Ìrì owó wọlé tọ́ mi o, alára àgbà yìí dá. Ìrì owó wọlé tọ́ mi, alára àgbà yìí dá. Mo rí òmò mi lọ, mo lọ sájò. Orí bébí délé o, ilé bàbá ìyàwó. Ó yá gbogbo ẹbí mo gbèdé. Gbogbo ẹbí mo gbèdé o. Mo gbé lẹ́tà ayọ̀ wá o. Ó yá ẹ tẹ́wọ́ ayọ̀ kẹ́gbàdé o. Ẹ tẹ́wọ́ ayọ̀ kẹ́gbàdé. Ẹ tẹ́wọ́ ayọ̀ ẹgbàdé ìdùnnú. Ẹ tẹ́wọ́ ayọ̀ kẹ́gbàdé. God bless you. Amen. Dádì àti mọ́mì wọ́n gbé lẹ́tà ọmọ wa wá. Wọ́n ló lóun kì í ṣọmọ lásán. Wọ́n ní tẹ́ bá máa fẹ́ mi ẹ lọ rèé kọ̀wé wá. Tẹ́ bá máa fẹ́ mi ẹ rèé kọ̀wé wá. Oníwà kọ̀wé wá wa tún fẹ̀tọ́ tó yẹ sí gbogbo ẹbí mi ni wàá mọ̀ pátá o. Mọ́mì àti dádì àtẹ̀sí ayọ̀ àti proposal méjèèjì ló ti wà ń bí. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba. Ká kàn pé ọmọ wa tá a ka lẹ́tà yìí èsì náà á dá padà. Méjèèjì ti wà ń bí papọ̀ a kì í ṣàná mọ́ àti dẹyọ kan.
lágbára Ọlọ́run ohun òkò pẹ́ǹtùká kò ní wọnú ilé wa. Iyalaje gbogbo bá ṣe ń ṣe paparazzi tá à ń jó lọ́tún tá à ń jó lọ́sì látàárọ̀ dáàdì sì ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kán ṣe fún yín. Ṣùgbọ́n yìí nìkan ni mo fẹ́ kẹ́ ẹ lọ́ọ̀ṣì lẹ́tà yìí kí ẹ dẹ̀ gbé fọ́mọ tó máa kà. Ẹ má jẹ́ kẹ́ni kankan rí torí tí yẹn ó máa ń bọ́ sígbẹ̀mù ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iyalaje nìyẹn. Iyalaje bó ṣe ń ṣe tọ́lúwa ń bùkún ẹ máa ní o máa ṣe máma yíwá padà. Èdùmàrè tó gbéṣẹ́ ajé rere kò wá bó ṣe ń ṣọwọ́ bó ṣe ń ṣọwọ́ kọ́ kó rere ọjà jẹ́ kọ́ bá dòkúta sẹ́rù ẹ àwọn abínú ẹni kọ́ bá dòkúta sẹ́rù ẹ àwọn abínú ẹni kọ́ bá dòkúta sẹ́rù ẹ àwọn abínú ẹni kọ́ bá dòkúta sẹ́rù ẹ àwọn abínú ẹni. mo gbé dé ẹ tẹ́wọ́ kẹgbà mo ti promise pé mi ò ní gbà kankan ẹ ti ń ṣe látẹ̀kọ́. God bless you. Daddy, àjẹmọ́nú la jẹ́ fún yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ bá mi pe Bólúwají. Bólú ló máa ka lẹ́tà yìí. Sir, we appreciate you for being here, especially the family of AYORINDE. God bless you, sir. And the family of Adejuyigbe, God bless you. And the callers, we love you also. Bless your bros. Dear sons and moms, marriage proposal. On behalf of myself and the entire member of the AYORINDE, on behalf of myself and the entire members of the AYORINDE family, I bring to your attention the existence of love between our son, Pastor Success, and your daughter, Pastor Mercy. The courtship have brought to her so much joy that we seek your approval for our children's intentions to get married. I assure you of our support for the union, and with much respect and best wishes, we await your favorable reply. May the Lord bless you all. I remain yours sincerely, Bólúwají Adejuyigbe. Ẹ bá mi ṣá Bólúwají látẹ̀wọ́. He dotted all the I's and crossed all the T's. Bólúwají máa jó síbi tó ń wẹ̀. Ẹbí Ayọ̀rìndé lẹ́tà yín ló kà. Ẹ súnmọ́ Bólúwají máa jó síbi tó ń wẹ̀. Èdùmàrè ló fún wa lọ́rọ̀ sọ. Máa jó síbi tó ń wẹ̀. Máa jó síbi tó ń wẹ̀. Àwọn ó dẹ̀ Bólúwají àtú ó dẹ̀ dẹ̀ àtúrì ó dẹ̀ 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 èèbá Ibà, Ibà. sáma mílíkì ó lọ ọmọ tó ní kàkà ẹ̀ Ibà, 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 Ibà. Bólúwají ó yá as a shrub boy. You go to Tupapa, ilé ijó. As a sweet boy, you go to Tipopo. Ó ní orí ìyá mi ò, ẹlẹ́dàá mi ò. Wọ́n fẹ́ kó bọ́lá mi ò. Má bàjẹ́ kọ́ká mi ò. Ó ní máa kọ́lé màrà lẹ̀. Bólúwají máa lówó sẹ́ máa ní mọ́tò. Ìwọ ló ní lọ́jẹ́gun ṣọ́wọ́ ṣẹ́gun ọ̀tá. Wọ́n ṣàgolo dé pọ̀tá. Mọ̀ní ò pọ̀pọ̀pọ̀. Ó pọ̀pọ̀pọ̀. Ó yá mọ̀ní ò pọ̀pọ̀pọ̀. Ó pọ̀pọ̀pọ̀. Mọ̀ní ò sí Ayọ̀yìndé òye. Èsì ayọ̀ tẹ́ kọ lọ́dún mẹ́sàn-án, oṣù mẹ́sàn-án, wákàtí mẹ́sàn-án, ọ̀sẹ̀ mẹ́sàn-án, wíníwíní àti ṣẹ́kúṣẹ́kú ojú ẹ̀ tó máa sàn yín sọ́wọ́, á sàn yín sọ́mọ,
Asan ìsàlàfíà ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Mo gbé lẹ́tà ayọ̀ padà fún yín. Wọ́n ní kẹ́ fi jíṣẹ́. Lẹ́yìn eléyìí kẹ́dẹ̀ dìde kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹbí. Àparí ètò yìí nìyẹn. God bless you. Ẹbí pátápátá a kú oríire àti gbé ìsí ayọ̀ náà. Pápápá ni mo ti sáré lọ ni mo dẹ̀ ti dé. Ní báyìí ẹ jẹ́ ká nawọ́ sí pé a kú oríire. Ẹ jẹ́ ká kíra wa kú oríire. Kẹ́ni a ti gba lẹ́tà ayọ̀. A ti gba lẹ́tà ayọ̀. A ti gba lẹ́tà ayọ̀. Ìwé ọ̀fọ̀ wa ti fàya. Jésù Olúwa wa. Ẹ jọ̀ọ́ gbogbo dájú àti mọ́mì mo máa gbé yín dìde lẹ́ẹ̀kan sí iṣẹ́ ọmọ náà ni. Òun náà láti torí ẹ̀ wá síbí. Ẹ jẹ́ ká sáré lọ sí pápápá ká lọ sí ìlú Iléṣà kí a lọ kí wọn wípé wọ́n fún wa ní odidi ọmọ ẹ̀mí a ò dẹ̀ ní dá padà lókun lórúkọ Jésù. Àwa bẹ̀bẹ̀ fẹ́ ni a ò ní bẹ̀bẹ̀ dá òkú rẹ̀ padà. Káwa máa sọ wípé dádì mọ́mì a sọ pé ẹ ṣé o ẹ ṣé gan tẹ fún wa lọ́mọ ẹ ṣé. Ẹ jẹ́ ká máa fọwọ́ mọ́tò síbí báyìí. Ẹ ṣé a sọ pé ẹ ṣé tẹ fún wa lọ́mọ ẹ ṣé. Dádì mọ́mì a sọ pé ẹ ṣé o tẹ fún wa lọ́mọ ẹ ṣé. Oya bó ṣe bára wa dòwò pa o. Bára wa dòwò pọ̀. Bó ṣe bára wa dòwò pa o. Bá ṣe ń bára wa dòwò Oya pọ̀. a ò ní kábàámọ̀ o. Bá ṣe ń bára wa dòwò pọ̀. A ò ní kábàámọ̀ o. Bá ṣe ń bára wa dòwò pọ̀. Oya ẹbí rere lẹbí àwa o. Ẹbí rere. Dádì ẹ̀dìmọ́ dádì mọ́mì kẹ́dìmọ́ mọ́mì àti dẹ̀yọ̀kan owó nation ni wá. Odidi ọwọ́ òdìtúká lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹbí rere lẹbí àwa sẹ́. Ẹbí rere. Àti kékeré mọṣẹ́ ọmọ ṣe. Ẹbí rere. Àtúwọ́ dàgbà àti àbíyè. Ẹbí rere. Bóyá kí ni yóò máa tọ̀ wá lẹ́yìn o. Ire. Kí ni yóò máa tọ̀ wá lẹ́yìn o. Kí ni yóò máa tọ̀ wá lẹ́yìn o. Ire. Kí yóò máa tọ̀ wá lẹ́yìn o. Dádì mọ́mì gbogbo ilé pátápátá a sọ wípé ẹ ṣé tí ẹ fún wa ní odidi ọmọ. A sọ wípé amóore adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé gan sà. Ẹ bá mi kí wọn pé wọ́n ṣe é. Gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ìyanu lọ́wọ́ ẹ jẹ́ ká sọ pé wọ́n ṣe é. Ẹ sọ pé amóore. A ní ẹ ṣé gan ni o. Ẹ kú ìtọ́jú wa o. Amóore. Dádì mọ́mì ẹ ṣé gan ni o. Ẹ ṣé gan ni o. Ẹ kú ìtọ́jú wa. Gbogbo wa la sọ pé dádì ẹ ṣé ẹ kú iṣẹ́ ẹ kú ìtọ́jú wa látàárọ̀ ẹ ṣé o. Ẹ ṣé gan ni o. Ẹ kú ìtọ́jú wa. Iyalaje ló ná mi lówó ẹ ṣé iná òyìnbó lọ́wọ́ ní lórúkọ Jésù Olúwa wa. Iyalaje òwe méjì. Bóyá ẹ tún gbà. Afẹ́fẹ́ tó dúró dáadáa ni tá a bá ti ní ìpín wọn wà ní bá a ṣe rí iwájú lẹ́yìn ayọ̀wà adarí ọ̀dísì àbólúwa adẹ́gbẹ́rún wa olúwa dìrọ̀lú wá dirú wá dìgbà ìkọ̀dé ìlú ọ̀wà. Lórúkọ Jésù àmì fìdí nípa fọ́tò ìyá o. This will be permanent in the name of Jesus. Amen. Àgbàdo àkọ́kọ́ àti ìyàwó fáwọn náà ṣeré ẹ̀ fáwọn ọmọ tuntun. Tí wọ́n bá máa wá ṣeré eléyìí fáwọn ọmọ tuntun àwọn níbi ìdíṣẹ́ kan fẹ́ẹ́ nìkan kan lọ. Wọ́n á dàgbà wọ́n á jòkó. Jésù Olúwa wa. Àmín. Thank you, paparazzi. Ẹ ṣé. Paparazzi lọ́jọ́ kan aṣọ orí ọ̀fẹ́. Ó ti tán. That's the last thing we're going to do. A ṣì máa ní time láti ya fọ́tò yìí. Ẹ jẹ́ kí ìyàwó mú nǹkan tó wù nínú ẹrù yìí. Ẹ jẹ́ kí ìyàwó dídé kó mu tó wù nú ẹrù. Pásítọ̀ ńlá ṣe wá gba bọ́ọ̀sì oníyebíye o ìyàwó kì í máa bà o ìyàwó kì í. What do you have? Can you spell the Bible? B-I-B-L-E. It is a blessed information that brings life eternal. Raise the Bible up. Whatever you bind with this word, heaven bind with you in the name of Jesus. Can I hear a louder amen?
And whatever you lose with this word, heaven lose with it in the name of Jesus. This word will continue to be a light to your path. And it will direct you well. In the name of Jesus. Come as we pay, I gbàgbọ́ bila tèmi l'Olúwa. Ohun yóò sì dìde fún ìgbàlà mi. Kì í ṣá máa fẹsẹ̀ ọ̀pá gbàdúrà. Kì í ṣá máa gbàdúrà. Ohun yóò ṣe ìrànwọ́. Gbàgbé wà lọ́dọ̀ mi bóyá kò sí. Sọ pé nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo kọrin. Mo tọ́ka sí Calvary níbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò ló dé nínú lọ́tà gbèdéke. Sọ pé Jésù ló tọ́ mi lọ. Ìṣẹ́gun dájú náà sókè sọ pé àmọ́ fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Kí n máa kọrin títì nípa oore rẹ̀. Ìlú ògo ni kí n gbóhùn sókè. Pé mo wọ ìjà tán òde ilé mi. Bóyá nípa ìfẹ́ olùgbàlà kí ló sì tán. Pásítọ̀ Sọ́sẹ̀sẹ̀ bá mi dìde o. Ojú rere rẹ̀ kí padà kí ló sì tán. Tún sọ wípé o, ọwọ́ lẹ́jẹ̀ tó wá sọ ìpele dídí orí ọ̀fẹ́ àkàrà lọ́wọ́ tó ga ní kò lè sí. There's something on the Bible. There's a ring on the Bible. Give it to Pastor Success, please. Untie it. Yes, lose it. There's a ring on the Bible. Aha. There's a ring on the Bible. Remove it. Raise it up. We sanctify this ring. Remove it. Remove it from the case. We sanctify this ring in the name of God the Father. Pastor Mercy, please hold the Bible. That's going to be the foundation. Because this home is built on solid rock of Christ. And no wind of life will blow this marriage away. Can I hear a louder amen? No matter what, friends will not separate you. Amen. Location will not separate you. Amen. Families will not separate you. Amen. Social media will not separate you. Amen. Together forever. Amen. In the name of Jesus. Place your left hand on the Bible. Amen. Yes, and look at your pastor. As pastor that it is, you know, there are, ways pastor will look at you and you will still know that pastor is still spiritually and all the alley. Okay, look at her. Make sure you are looking at your wife. Make her blush. Say, my baby. Yeah, different names that you call her. Yes, aha. Aha. Oh, yeah, be wearing the ring. Hey, oh, yeah, you will find the wife at Sunday to day and obtain favor from the Lord. You found the harmony in the song you sing. You can do it again. Oh yeah, Noriki, yes, okay. Oh yeah, bailanche, 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 gbéyàwó ọmọ Ọlọ́run. Bailanche, 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 gbéyàwó. Pastor Success, take the ring and you can just kiss the ring. Kiss the ring. They want to see from the back. Media, you can bend. Kiss the ring. God give us Christian homes where the Bible is taught and loved. Home where the Master's will is sought. Homes contributing your love and wrath. God give us Christian homes. God give us Christian homes. So we pay there shall be showers of blessing. Yes, you can sit down. Amen. Amen. I'm calling you all one. Hey, God, today you call them out the valley. I want you mama to make a shake. Sir, work on that today just to reciprocate the Lord. We have in our midst today highly esteemed senior pastors of Christ Embassy.
present